ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. lásìkò yìí o ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. àdó olóró Russia balẹ̀ sílé ìwòsàn ọmọdé nílùú Ukraine, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bọ́ sọnù. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fásitì SANU SSANU àti NASU NASU bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn wọn jákèjádò Nàìjíríà. ṣé lóòótọ́ ni pé Tinubu lọ́wọ́ nínú wàhálà oyè emir nílùú Kano nítorí ìyà Àdó Bayero? ó ṣeéṣe kí Nnamdi Kanu kó rí àánú ọjọ́ òmìnira gbà, ìyẹn ọjọ́ kìíní oṣù Ọ̀wàrà October 1st. fásitì Kwasu lé àwọn akẹ́kọ̀ọ́ 95 dànù 175 nítorí wọ́n gbé ìwé wọlé. ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè Algeria, Tunisia, Morocco, ẹ bá wa mú Yahaya Bello bẹ́ẹ̀ bá ti rí o, EFCC ló sọ bẹ́ẹ̀. ìjọba àpapọ̀ dènà gbígbé oúnjẹ wọlé láti ilẹ̀ òkèèrè. owó náírà lulẹ̀ sí 1,523 naira lórí dọ́là kan, ìyẹn ẹ̀ẹ́tàléníokòóléníẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ. inú ẹ̀rù ni àwọn ará Kánò wà. àwọn jàǹdùkú fi ààfin emir ṣe ibi ìfarasin. ayálégbé gbé ẹ̀mí mì ní ìlú Èkó, bàbá onílé rẹ̀ ké pe àwọn agbófinró fún ìrànlọ́wọ́. bàbá arúgbó kùjẹkùjẹ di èrò ọgbà ẹ̀wọ̀n nípa ẹ̀wọ̀n gbére nítorí ó fi ipá bá ọmọ kékeré lò pọ̀. ọwọ́ tẹ fọ́gá tó gbé ọkọ̀ mílíọ̀nù 10 sá lọ ní ìlú Èkó. tó kíndùn kó pọ̀ àníri jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. títí di ìgbà mìíràn tá ó fi ire àti ayọ̀ pàdé. tó ire o, ire lójú owó ń rí. Jígí Alára. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún wá sẹ́. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ètò tó fún ni lóye, ètò tó wà ní lóye wà ń bẹ̀. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.